ní sẹ́wọ̀n ẹgbẹ́ mi nígbà kankan máa wọlé tì í máa gbọ̀n tí bàbá ń bẹ̀. ẹ ní mo dín ẹgbẹ́ lu bàbá wa káyọ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ ní mi èmi nìkan mọ̀ ní jẹ́sọ́ndé Ìgbòho ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀ jí gbé ẹ tó pa olóyìn ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín Kúkúlájà mi ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. tọ́ ẹ̀yin ènìyàn wa ká sọ mú kí wà nílé lóko níbikíbi tí a bá wà Kalamago TV show ó ti ń ṣẹlẹ̀ ó ti ń rúgbó bọ̀ ó ń rúgbó bọ̀ olóyè Sunday Igboho ti yarí o olóyè Májàsọ́lá Ìgbòho ṣá ó ti yarí mọ́ àwọn Fúlàní tó wà ní Ìgbòho lọ́wọ́ ó lóun fún wọn ní 2 hours 2 hours láti lọ dá ẹni tí wọ́n jí gbé kan lọ dá padà tí ìbá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní gbàdúgbàdú agbowó àgbàdo lọ́wọ́ òun pẹ̀lú wọn nígbà tí ẹni kan mú ṣe 10 million kan náà ní kán mú wá ẹ gbọ́ gbogbo ẹ̀ nínú fọ́nrán yìí àwọn tó gbé owó lọ ẹ pa wọ́n ẹ wá ní kán lọ máa gbé 100 million wá níbo náà ti fẹ́ rí 100 million now ẹ gbọ́ wíníwíní ọ̀rọ̀ olóyè Májàsọ́lá yarí o ó ní wọn bí wọn tó bẹ́ẹ̀ ó lóun fún wọn ní 2 hours ó dẹ̀ fún commissioner of police ibẹ̀ yẹn ó fún ní warning àbí ṣe CP ní àdónà gbogbo ẹ̀ ló wà nínú fọ́nrán tẹ́ fẹ́ wò ṣé mọ̀ bó ṣe ṣẹlẹ̀ níjọ́ kìíní àná rèé ẹ rántí ìgbà ìgọ̀gàn bó ṣe ṣẹlẹ̀ rèé o tó lóye fún wọn lọ́ọ́ tìmẹ́tọ̀ tó di pé olúkálùkù bẹ̀rẹ̀ sí ń kẹ́rù ẹ̀ tí wọ́n ń sá lọ everybody ń sá fìlú sílẹ̀ ni wọ́n ń sá ní wọ́n sá àsákọlura wọn òun ló dídí ṣẹlẹ̀ yìí o olóyè tójú oníka mẹ́wàá kà fún wọn ó sọ fún àwọn Fúlàní yẹn wà nínú ààfin ọba ó lóun fún wọn ní 2 hours ẹ wà máa jíyàn gbé oníṣẹ́ wọn mọ̀ òun ni òun Ìgbòho máa ní ẹ gbọ́ orúkọ yẹn ẹ̀rù tí ẹ bá yín ó lẹ́ gbọ́ orúkọ òun ẹ gbọ́ orúkọ òun Ìgbòho kóun nìkan lòún jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ orúkọ òun ẹ̀rù tí ẹ bá yín ẹ̀yin lórí láyà ẹ wá ń jíyàn gbé nínú ìlú tán forí òun sọlẹ̀ sí ó lẹ̀ tó bẹ́ẹ̀ o gbogbo ẹ̀ ló wà ní fọ́nrán yìí o ẹ̀yin olólùfẹ́ wa ẹ má jẹ́ kí a làágùn jìnà ẹ jẹ́ ká farabalẹ̀ ká lọ gbọ́ ohun tí olóyè Májàsọ́lá ẹkùn ọkọ̀ Fúlàní Ìgbòho ṣá owó baba dànù ọkọ̀ rọ́pò ọkọ̀ tó yọ̀ sí ẹ wá gbọ́n tó. ẹgbẹ́ mi nígbà kankan máa wọlé tì í máa gbọ̀n tí bàbá ń bẹ̀. ẹ ní mo dín ẹgbẹ́ lu bàbá wa káyọ̀ la lu bàbá mi ọmọ ògbó oríjìnlẹ̀ ní mi èmi nìkan mọ̀ ní jẹ́sọ́ndé Ìgbòho ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín tẹ̀ jí gbé ẹ tó pa olóyìn ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín Kúkúlájà mi ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àyíjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ò bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò dẹ̀ wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì ni nǹkan tí mo ń ṣe lò ń lù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí kọ́sẹ́ mọ́ bíire kọ́sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsá o àwọn ìlú mi náà lè mú mi lọ fún ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlùbàbà yín wá bá yín jà ẹ jíyàn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn tọ́kú Fúlàní àwọn tó ń ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n gẹ́ sọ pọ́n pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ pé nígbà tẹ́ ń bá wọn sọ tán ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹni mo já wọn yẹn wá gbé mi wọ́n pa wọn yẹn tó kọjá yẹn tiẹ̀ wọ́n jà fẹ́ tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ́wọ́ tí wọ́n gbé Fúlàní bíbà yóò bá náà ń gbé ọ̀rẹ́ ẹ̀kọ́ níbẹ̀ ẹ̀kọ́ níbẹ̀ nínú bàbá mi àwọn bàbá mi náà jókòó wọ̀nyí ohun tí mo fẹ́ sọ fún yín ni pé kí lè jẹ́ òpin àti bẹ̀rẹ̀ àti parí kí ló mọ̀ sẹ́ ẹ bá òdodo sọ àwọn ọmọ yín ẹ bá wọn tó dúró ẹ bá fẹ́ jọmọ ọdún pé mi tani wọ́n pè ní dípò òun yẹn kọ́
kò sí níbí. ọlọ́run gbọ́ báyìí lówó pẹ̀lẹ́ ẹlẹ́yìn òpin. sẹ́tì pé ẹ pé náà títí bàbá ròyìn dáadáa ọlọ́pàá ròyìn dáadáa fún corporate pẹ̀lú àwọn mo láìkẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ kọ́ sọ fáwọn tí ọba gbélé mi nínú àwọn yẹn mo fún wọn ní wákàtí méjì ni o obìnrin yẹn àtọmú ẹ̀ àtàbúrò ẹ̀ tó lọ kámọ́lé lóru tó gbé yẹn mo fi wákàtí méjì kan lọ gbé wọn wá tí a bá rí wọn láàrin wákàtí méjì tí wọn bá pẹ̀lú ra wa èmi ọ̀fẹ́ wọn bí tó bá gbé wọn lọ àdéhùn ọ̀tún náà wákàtí mọ̀ ń gbẹnu gbogbo ọmọ Ìgbòho sọ̀rọ̀ àti àwọn bàbá wa tọ́jọ́ bá wa ni mo fi sọ̀rọ̀ wákàtí méjì ni mo fún yín ṣé mo pé ìjọ tí wọ́n ti ń ṣe mi wá Ìgbòho mi ń dá sí mo kàn ń wò pé àwọn bàbá mi ò tí sọ pé abẹ́rẹ́ ń gún àwọn lára bọ̀ náà wọ́n ti sọ fún mi pé ó ti tó gẹ́ ọmọ Léfì wákàtí méjì ẹ̀pà àwọn èèyàn yìí ẹ̀pà àwọn ọmọ yìí yẹn tí wọ́n bá lórí láyà àwọn ọmọ yọ̀ǹda àwọn ẹ̀kọ́ pa wọn ṣùgbọ́n ẹ̀yin náà ló wà ẹ̀yin wà mí màá yọ̀ǹda àbọ̀kọ obìnrin yẹn sọ̀rọ̀ pé bọ́lọ̀ sí mo wá ní àbí ṣùgbọ́n ẹ̀yin náà ló wà mí èmi mọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó ní mí pé àwọn ọmọ iná sẹ́yìn sẹ́yìn náà dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sí ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ iná tó ń gbé ní ibùdó alájẹ náà sí nígbà tá a kọ́kọ́ tíráàkì nọ́mbà yẹn ó gbé alọ sí ibùdó wúlé ní ibùdó alájẹ bébẹ̀ náà gbé sí wọ́n gbé pọ́ bẹ́ẹ̀ lóru wọ́n gbé lọ sí bani wọ́n gbé lọ sí ààfin bàdé kọ́mpà bẹ́ẹ̀ ló wà báyìí ẹ pè wọ́n bẹ̀ kan gbé wa ẹ pè ọba bọ́ọ̀nì yẹn bàdé yẹn ẹ pè torí yẹn ẹ sọ lọ́dọ̀ fún o ibi tó ti wà kùsánú ìsáàbù àwọn bàbá wa yẹn mò ń bọ̀ mbẹ́ mo búra ló kàn tó ní mi mò ń bọ̀ mbẹ́ anytime from now máa wọnú forest yẹn torí bàtà tí láwọn oníbà gbé pẹ̀lú àlàáfíà yẹn àwọn ẹ̀ máa bá ń jàdá á bá ń jàdá ṣùgbọ́n náà àkọ́kọ́jọ́ sọ̀rọ̀ wọ́n náà wọ́n gẹ́gẹ́ bí àlejò wa lẹ jẹ́ nínú ìlú wa àlejò wa lẹ jẹ́ 100% ó gbọ́dọ̀ ní jẹ́ ti bàbá tọmọ kọ́mọ lálà àlejò wa lẹ jẹ́ lùgbò ń bí báyìí DPO mo dẹ̀ fẹ́ kọ́ wà very careful DPO ìlú bàbá DPO ẹ̀ lè bàlúwa yẹ o ọmọ kó mọ̀ sọ ní o ẹ wà very careful táwọn Fúlàní bá ń fún yín lówó ẹ wà very careful pẹ̀lú wọn tí Fúlàní bá ń fún yín lówó wọn tó ń ṣe tẹ́ ń support wọn owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà o mo dẹ̀ burú débẹ̀ ọ̀rọ̀ yé mi lọ́tún ó tún yé mi lọ́sì mo kàdá gan ìjọba mú mi lọ́wọ́ ni o mi sẹ́rẹ́ nílọ mo jágbére gan mo fàájì búra mo fi ẹ̀mí mi búra tí ẹ bá gbé ènìyàn wa mo fún 2 hours tí wọn bá gbé wa ohun tí màá ṣe mo ń sọ jẹ́jẹ́ màá pọ̀ sọ̀rọ̀ tí mo ń sọ yìí ni o mo fún 2 hours káàmù yẹn lọ gbé àwọn yẹn wa tí wọn bá gbé wọn lẹ̀ àlówó ta fẹ́ san o ẹ gbàgbé owó yẹn o àní sanwó kankan o ẹ̀yin lọ dá owó yẹn jọ lára rẹ̀ kẹ́ lọ fún ọmọ yẹn wá fún wa ẹ̀yin kẹ́ lọ dá owó yẹn owó tí wọn fẹ́ gbà yẹn wọ́n bẹ̀rẹ̀ láti 300 million wọ́n ti sọ̀kalẹ̀ sí 150 million àwọn ọmọ iná dẹ̀ bá wa sọ̀rọ̀ anífọ̀tì wọn lọ́wọ́ àwọn alówó ta fẹ́ san ẹ̀yin ní kẹ́ lọ wá owó yẹn pé gbogbo Fúlàní dá owó yẹn ẹ lọ gba ọmọ yẹn fún wa àtọmọ àtìyá àtẹ̀tọ́ gbé tán bá pa wọn problem ni ọ̀rọ̀ ìlú bẹ́ẹ̀ lọ sẹ́fẹ́ kábíyèsí. ó máa bá dáhùn lọ ẹ lọ sẹ́yìn fún ààrẹ ìjọba àwọn ìfọwọ́lẹ̀ wa tí wọ́n bá tẹ̀lé ìlú wa ń lu ọmọ ìlú yìí mímí lọ ọ̀tí tó bá tó gbé wọn dé ẹ lè bá kábíyèsí sọ bàbá wa rè ẹ lè bá wọn sọ tí wọ́n bá tẹ̀lé fún yín ọ̀tí tí wọ́n bá gbé wọn dé tí bàbá mi bá kò ní pé wọ́n ti gbé wọn dé ní màá tọ́lọ̀ kábíyèsí lẹ́yìn ọ̀dà mi. Olórí. Calm down. ẹ sílẹ̀kùn yẹlẹ̀ kó lè gbà wá. Addressing you.
àwọn ẹ̀dẹ́kun wa sọ̀rọ̀ bí ṣe ń sọ ìgbà ìyàwó ìbá gbẹ̀lẹ̀gbẹ̀ ni wà. ṣùgbọ́n Ọlọ́run fèmí lórí ọ̀fẹ́ mi nìkan jẹ́ Sunday Igboho ọ̀pọ̀lọpọ̀ rò pé Sunday mi ni gbogbo ìmọ̀ fèmí sí Sunday mi kọ́ ìlú wa ló ń jẹ́ bẹ́ẹ̀ so ti èsì wọn á fẹ́ kẹjí ká sẹ́ra lọ́kàn ká dẹ̀ wà vigilant àwọn pípù yìí àwọn ọmọ Yorùbá kan náà bẹ́ẹ̀ tà ń fún wọn ní support ẹni tí ń bá gbá mú tó bá jọ ọmọ wa ń bí wọ́n support fúlà láti máa kidnap yẹn máa pa ni ìdájọ́ rẹ̀ ní pé ká pa anybody tó bá jọ ọmọ Ìgbòho tó bá support fúlà tó ń jọ díyẹn gbé ẹ̀yin náà wo wọ́n díyẹn gbé toyún toyún ẹni tó wá gbé owó lọ tán ní gbogbo wa wọ́n pa wọ́n tó wá pa olóyìn ẹ̀ nílùú wa ń bí nílùú Ìgbòho kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ àwọn tó jí gbé yìí 2 hours mo fún wọn kó gbé wọn wá tí wọn bá gbé wọn wá wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ó ṣe jẹ́ nìyẹn sọ ẹ jẹ́ ká fún wọn lọ́wọ́ sí wọn. ọ̀gá mi.